As Arike Chatta entertain us. Kí n tó mọ̀ bẹ́rẹ̀ mi ò ní lọ ẹjẹ́ ń kọ́kọ́ dúpẹ́ Elédùmarè ọba tẹ̀rẹ̀ káyà yé ọba ṣẹ̀dá ọ̀run elétí gbọ̀ngbàròyé àmì ògbẹ́nu wúyá sọlá ògbẹ́nu adéyébọ̀ ṣògo ọba tó ní kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ ń bẹ Elédùmarè tó ní kí rúbọ mọ́ wà àìkú àìsàn ìdìbàjẹ́ ọba tó solúwà ṣe wà tolúwà kú kọ́lákọ́ lọ́jọ́ tòní mo forí balẹ̀ fẹ́lẹ́dùn ọmọ ààrẹ. Mo ṣe bá gbogbo àwọn àgbààgbà tí ń bẹ lórí ìjókòó níbi ìbà lọ́wọ́ ọmọdé ìbà lọ́wọ́ ọkùnrin ìbà lọ́wọ́ obìnrin. Mo ṣe bá gbogbo àwọn wòlíì Ajíbẹ́lẹ́dùmarè sọ̀rọ̀ tí ń bẹ lórí ìjókòó níbi. Mo ṣe bá a ní olùṣọ́ Adéwálé Bẹ̀rẹ̀sà Church Apẹtẹ nìbàdàn kẹ́ẹ̀jọ́ ojú mi ní ṣe. Nítorí alánìdá Olúwaṣeun àtòkúngbẹ̀mí Olúwabùkọ́lá ni mo ṣe wá Elédùmarè tó so yípo ní tún yín ká. Ìwòlẹ́ ọmọdé ọgbà yípo ń bá kó mọ ìgbẹ́jì láti lẹ́ẹ̀mejì ìfẹ̀tà lẹ́ẹ̀mẹ́ta Olúwabùkọ́lá yìí Olúwaṣeun o. Wọ́n gbọ́ mi ṣe kí ilé àwọn gbọ̀ngàn tó jẹ́ ọlọ́mọ ọmọ Èkìtì kété ọmọ olókè méjì takọ̀tabo lórí ara wọn Olúwabùkọ́lá yìí Olúwaṣeun mọ̀ bọ̀ wá náwó àwọn bàbá tó bí ọlọ́mọ Èkìtì kété ọmọ olókè mẹ́rìndínlógún ìwọlọ́mọ ẹnìmọ̀ọ́mọ́sẹ̀ ọdẹ ìwọlọ́mọ ọmọ ẹdẹ ọkọ̀ Olúwaṣeun ọkọ̀ Olúwabùkọ́lá mo ní ọmọ pẹ̀lú ìyàwó rẹ̀ kẹwàá náwó àwọn bàbá tó bí yín lọ́mọ ọmọ Èkìtì kété ọmọ olókè méjì takọ̀tabo lórí ara wọn ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́ta dúró bọ mẹ́ta òbúrẹ́ bọ mẹ́ta kúlẹ̀ bọ ọkọ̀ làwọn bàtà gbọdọ̀ rọdọ̀ ọkọ̀ làwọn bàtà gbọdọ̀ rọpò ọkọ̀ ṣùgbọ́n tutù èyí tó kú ló ti jà kúlẹ̀ bọ́ ní àwọn bàbá tó bí ọlọ́mọ ọ̀yàbọ̀ ọmọ lọ́yẹ̀mọ̀ yìí lọ́jọ́ ọ̀yẹ́dùn wà rògbò lọ́jọ́ ọ̀yẹ́dùn wà rọ̀ṣà lọ́jọ́ ọ̀yẹ́dùn wà rògbò ọ̀lẹ́ ọmọ sọ̀yẹ́kú tó sọ̀rọ̀ ọmọ Èkìtì kété ìwọ ọmọ àṣùkúta lówó ọmọ àṣàpàtà dọ́là ọmọ Èkìtì kété ọmọ olókè méjì takọ̀tabo lórí ara wọn Olúwaṣeun ọmọ bàlágà mo ní òun mọ̀ gbọ́ mi ṣe kí ilé àwọn bàbá tó bí ọmọ àdá Ìjẹ̀ṣà má bá Ìjẹ̀ṣà sóre mi á bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ kàyọ̀nà o má bá Ìjẹ̀ṣà sọ èmi á bá Ìjẹ̀ṣà sóre mi á bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ kàyọ̀nà o má bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ Olúwaṣeun Ìjẹ̀ṣà òṣèré ni yóò mú nílẹ̀ òdì ọmọ ẹlẹ́nà tẹ̀sán láti wọ́n mi lẹ́yìn ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà kéékèèké bí ẹni fìlà ní ìlọ́mọ lọ́wọ́ èèyàn kan ò ní káàgbà Ìjẹ̀ṣà mọ́lẹ́yìn kan ò ní káàgbà Ìjẹ̀ṣà kólúwa rẹ̀ mọ́ gbòmí gbogbo wọ́n gbọ́ mọ́ Ìjẹ̀ṣà tí ń bẹ lórí ìjòkó níbi mo ní ẹ̀mọ́ ọ̀gbọ̀ wọ́n náwó àwọn bàbá tó bí yín lọ́wọ́ èmi á rí ike wọn bó ṣe káàgbà Ìjẹ̀ṣà tó fi fúnni lóbi gbogbo mọ́mọ́ ní ó tẹ́lẹ̀ kan láòṣèré àwọn olóbi ìṣèje òṣèré àwọn olóbi ìṣẹ̀fà láòṣèré àwọn olóbi ìṣẹ̀nilógún pàmò fúnni lọ́wọ́ wọ́n sì kọ́ fúnni lóúnjẹ Ìjẹ̀ṣà kéékèèké bí ẹni fìlà ní lọ́wọ́lọ́wọ́ ogun torí nǹkan ogun tàwùsá ogun torí òbí ogun jà Ìjẹ̀ṣà lọ́jọ́ ogun tàwùsá ogun kókó lọ́jọ́ ogun jà Ìjẹ̀ṣà mo ní lọ́jọ́ ogun jà Ìjẹ̀ṣà àní lọ́jọ́ ogun jà Ìjẹ̀ṣà ogun olóbì kọ́rọ̀ ogun olóbì kẹ́la Ìjẹ̀ṣà kéékèèké bí ẹni fìlà ní lọ́wọ́ ẹ̀yin lọ́mọ olóbì kà á já sọ́wọ́ ọmọ olóbì kà á já sọ́ra ọmọ olóbì kà á já sọ gbogbo ẹni bá já kan ní àwọn bàbá tó bí ọlọ́mọ ẹgbàá kan ni ẹni já méjì ẹgbàá méjì ẹni já mẹ́ta ẹgbàá mẹ́ta ni ẹni já mẹ́rin ẹgbàá mẹ́rin ẹni já márùn ẹgbàá márùn ẹni já mẹ́fà ẹgbàá mẹ́fà ni ẹni já méje ẹgbàá méje ẹni já méje ẹgbàá mẹ́jọ ẹni já mẹ́sàn ẹgbàá mẹ́sàn èèyàn tó bá jẹ́ mẹ́wàá lórí gbòòrò ní àwọn bàbá tó bí ọlọ́mọ ògbólógbò Ìjẹ̀ṣà ní ti tòlótòlù ẹrú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ ní sí pápáyẹ Olúwaṣeun ọmọ wa òbòkúnrẹ́ mi Ìjẹ̀ṣà òbòkúnrẹ́ mi Thank you very much. Ìjẹ̀ṣà òṣèré o ààyè Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ òbí ọmọ wa òbòkúnrẹ́ mi o Olúwaṣeun ọjọ́ mímọ̀ wọn gbọ́ bí ṣe kọ́ ní ìjọ rẹ tó fọ́ ọmọ ọjọ́ Celestial mímọ́ látọ̀run mímọ́ wá ní ẹni tó lọ́rùn ṣe ti bẹ́ẹ̀ ta ló lè kọjú já sí ẹni tó lọ́rùn
ṣe tirẹ̀ ta ló lè kọjú já sí bí wọ́n bá bí pé ta ni bẹ́ẹ̀ sàásì yín létí mo ní bí wọ́n bá bí pé ta ni bẹ́ẹ̀ sàásì yín létí ẹ máa bá ń wí fún wọn pé ní Àríkẹ́ Chanta lèmi lọ́mọ lówó dúró ọmọ sunkún gbàdé òun ló kọ́kọ́ gbàdé o mo lóhùn bàbá mi ló kọ́kọ́ gbàdé o bẹ́ẹ̀ ni fẹ́ ẹ béèrè tán. Please put your hands together for Àríkẹ́. Now, wow, Àríkẹ́, you don't even collect money pass me.